Ẹ rántí olóyè Rahman Adedoyin tí wọ́n dájọ́ ikú fún lórí pé ó jẹ̀bi nípa ọ̀rọ̀ ikú tó pa akẹ́kọ̀ọ́ àgbà kan tó jẹ́ ti Ọbáfẹ́mi Awólọ́wọ̀ Yunifásítì ní Ilé-Ifẹ̀. Ọjọ́ 5 oṣù kẹta ọdún yìí ló yẹ kí wọ́n gbọ́ ẹjọ́ àpíìlì tí Adedoyin mú wá sí Supreme Court l'Àkúrẹ́ ní ìpínlẹ̀ Ondo. Tẹ́ ẹ bá rántí dáadáa, oṣù 5 ọdún tó kọjá ni Chief George Adépèlé dá ẹjọ́ ikú fún Adedoyin lórí ọ̀rọ̀ ikú tó pa Timothy Adegoke. Ẹjọ́ yìí ó gba gbogbo ìlú kan wò nígbà náà, ṣùgbọ́n nígbà tó di oṣù November 2023 ní ìjọba Governor Adémọ́lá Adélékè fún adájọ́ Adépèlé ní suspension lórí ọ̀rọ̀ corruption, ìwà ìbàjẹ́ àti àwọn ẹ̀ṣẹ̀ kan tí wọ́n ní wọ́n ti ṣẹ̀, tí wọ́n sì fẹ́ fi ẹlòmíì rọ́pò màmá Adépèlé tó dá ẹjọ́ ikú fún Chief Rahman Adedoyin. Welcome to Digi Naija. Remember to like, share and follow us. Lórí ọ̀rọ̀ suspension màmá Adépèlé, ìyẹn adájọ́ tí gómìnà sọ wípé kan máa lọlé tí wọ́n sì fẹ́ fi ẹlòmíì rọ́pò wọn gbà náà, àwọn àpapọ̀ lọ́ọ̀yà àti National Industrial Court wọn ò jẹ́ kó rí bẹ́ẹ̀ o. Wọn ò jẹ́ kí gómìnà yọ adájọ́ Adépèlé. Ọ̀pọ̀ ènìyàn ló bá gómìnà Adélékè wí nígbà náà fún ìgbésẹ̀ tí wọ́n fẹ́ gbé, tí wọ́n sì ń rán wọn létí pé ṣé wọ́n rántí pé ìdájọ́ tí màmá yìí ṣe fún Adédoyin tó fi dá ẹjọ́ kú fún wọn, ó jẹ́ ìdájọ́ kan tó làmìlaka tó káàkiri gbogbo àgbáláyé, tí gbogbo àwọn orílẹ̀-èdè tó kù tí wọ́n sì ní ìgbàgbọ́ nínú ètò ìdájọ́ wa nílẹ̀ Nàìjíríà, pàápàá nílùú Ọ̀ṣun. Kódà àwọn kan gbàgbọ́ pé nítorí Adédoyin jẹ́ ènìyàn tó mọ̀yàn, tó jẹ́yàn ńlá, tó sì mọ àwọn lọ́balọ́ba àti níjòyè ni wọ́n ṣe fẹ́ gbèjà rẹ̀ látara adájọ́ Adépèlé, tí àwọn ènìyàn fi wá rán gọ́vnà Adélékè létí pé ṣé wọ́n rántí pé ìdájọ́ Adépèlé yìí ló gbé ètò ìdájọ́ ilẹ̀ Nàìjíríà àti ìlú Ọ̀ṣun lárugẹ. Ṣebí àrídájú ni adájọ́ Adépèlé rí nípa ikú tó pa Timothy Adegoke tó jẹ́ master student tó lọ lo yàrá kan ní Hilton Hotel tó jẹ́ ti Chief Adedoyin, tó fi di pé ó pàdé ikú níbẹ̀. Ọlọ́run ló jẹ́ kí ó ti sọ fún ìyàwó ẹ̀ pé òun lọ sí hòtẹ́ẹ̀lì náà tí àṣírí ikú tó pa Timothy Adegoke fi tú o. Elédùà kó gbà wá lọ́wọ́ àwọn aṣeni. Ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́ jẹ́ kó yé wa pé ẹjọ́ àpíìlì tí olóyè Adédoyin gbé wá sí Supreme Court ni kò ní lè wáyé o, nítorí pé ọ̀gọ̀rọ̀ àwọn ẹjọ́ ni ó wà nílẹ̀ tó tó wá fi di pé wọ́n ní láti dá ọjọ́ míì. Lóòótọ́ déètì ọjọ́ míì ò tí ì jáde tí wọ́n máa jẹ́jọ́ olóyè Adédoyin ní Supreme Court l'Àkúrẹ́ ní ìpínlẹ̀ Ondo. Níbo ni ọ̀rọ̀ yìí máa pàpà já sí, ẹ̀yin èèyàn wa? Ẹ drop comment. Remember to like, share and follow us. Thanks for watching.